àwa ò sí nínú àwọn tó lọ kọlu àwọn akẹ́kọ̀ọ́ Kwasu o, Ndlea ló pariwo bẹ́ẹ̀. Àjọ tó ń gbógun ti títà rírà àti ìlòkulò oògùn olóró lórílẹ̀‐èdè yìí National Drug Law Enforcement Agency Ndlea ẹ̀ka tìpínlẹ̀ Kwara ti ní àwọn kò lọ́wọ́ nínú àkọlù tó wáyé ní fásitì ìpínlẹ̀ Kwara ìyẹn Kwasu nílùú Màlété. Alẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì yìí ni àwọn àjọ kan lọ ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún níbi tí wọ́n ti fìbọn tú wọn ká. Ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kejì yìí ìgbákejì àjọ yìí ní Kwara Hajiya Fatima Gambari bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin tó sì sọ pé àwọn òṣìṣẹ́ tàwọn kò sí nínú àwọn tó ṣàkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ Kwasu. Ó ní wọn kò sí nínú ọgbà fásitì ọ̀hún lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé rárá. Gambari ní aṣọ tí àwọn tó lọ fa wàhálà náà wọ̀ kì í ṣe tàwọn nítorí pé Ndlea tí wọ́n kọ sí jákẹ́ẹ̀tì tí wọ́n wọ̀ kò hàn dáadáa bíi tàwọn. Ó tẹ̀síwájú pé àwọn òṣìṣẹ́ àwọn ní ìlànà àti òfin tí wọ́n ń gbà láti fi ṣiṣẹ́ wọn. Fún ìdí èyí gbogbo ìròyìn tí wọ́n ń gbé kiri pé àwọn wà nínú àwọn tó lọ ṣèkọlù ọ̀hún yẹn sí àwọn akẹ́kọ̀ọ́ yìí irọ́ funfun báláyé ni. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá ní jìnnìjìnnì àti ìbẹ̀rùbojo gbòde nílé ẹ̀kọ́ ọ̀hún tó wà níjọba ìbílẹ̀ Mòrò pẹ̀lú bí AFCC àti àwọn tí wọ́n pera wọn ní Ndlea ṣe yabo àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn tí wọ́n tún fín afẹ́fẹ́ tajútajú sí wọn. Nínú ẹ̀ ni ẹnìkan ti kú tí ọ̀pọ̀ àwọn ọmọléèwé ọ̀hún sì farapa. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.